Àwọn àgbábọ̀ wọ́n ní bàbá dá ọjọ́ àpé bàbá dá oṣù àkò. Ọ̀rọ̀ ikú Táíwò Hassan òun ló sì gba gbogbo òde kan. Kò sẹ́ni tí ò ní kú. Awáyé èkú kan ò sìn. Gbogbo wa la dágbádá kú. Bó tiẹ̀ ti lè jẹ́ wípé gbogbo wa la ò kí ń fẹ́ kí èèyàn wa lọ. Kódà títí kan ibi arúgbó wa, a ò kí ń fẹ́ kí àwọn arúgbó wa gan lọ. A ó mọ̀ ṣùmọ̀ àwọn tó ṣì wà lọ́dọ̀, a ò kí ń fẹ́ kan lọ. And kò sí bá ṣe fẹ́ ṣe. Gbogbo wa la ní bus stop. Tó ní kálukú bá ti dé bus stop ẹ̀, ó máa bọ́lẹ̀ ni. Àsìkò tó máa jẹ́, ìgbà tó máa jẹ́, òun lẹ́ni kankan wà ó mọ̀. Kó ló wá jẹ́ kí ẹ̀mí wa gùn láyé. Ká dẹ̀ gbélé ayé ṣe rere. First wife ìyàwó Ògògó tá a mọ̀ sí Táíwò Hassan Ògògó. First wife wọn ti jáde o. Ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Ó tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. First wife wọn tá a mọ̀ sí Madam Àjọkẹ́. Madam Àjọkẹ́ ti jáde. Wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀. Wọ́n dẹ̀ tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí. Gbogbo ẹ̀yin lólùfẹ́ mi, gbogbo ẹ̀yin lólùfẹ́ ìkànnì, gbogbo ẹ̀yin lólùfẹ́ Ẹlẹ́yẹlé Global TV. Ẹ̀yin tó jẹ́ pé ẹ ò tí subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Nǹkan tẹ́ lè ṣe fún mi náà ni pé kẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Fún gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tẹ́ máa ń bá mi share ètò yìí. Ẹ jọ̀ọ́, ẹ tún bá mi share ètò yìí. Bẹ́ẹ̀ ṣe máa ń bá mi share ẹ̀. Tẹ́ bá wá gbọ́ ètò yìí tán, mo wá fẹ́ kẹ́yin náà fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section. Lórí àwọn ọ̀rọ̀ tí first wife ìyàwó Ògògó Madam Àjọkẹ́ tí wọ́n sọ, àwọn àṣírí tí wọ́n tú lórí Ògògó, lórí àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ sẹ́yìn àti tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n fẹ́ kú. Nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgò. Ẹ bá mi share ètò yìí. Kẹ́ dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Ẹ jẹ́ ká jọ máa jẹ gbádùn ètò yìí lọ. Ẹ máa bá mi ká lọ. Kó tó di pé wá jọ ìwà ní Àjọkẹ́ Táíwò aya Táíwò Hassan. Àjọkẹ́ Táíwò. Mélòó ni yín lọ́dọ̀? Àwa méjì ni ọkọ mi fẹ́. Ẹni first wife. Number one. Ni ìyàwó àkọ́kọ́. Ṣé ìyàwó ni ọkọ yẹn? Táíwò Hassan jẹ́ a caring husband. Ó jẹ́ ọkọ tó nífẹ̀ẹ́ mi dáadáa. Ó jẹ́ pé àbúrò ti ní nígbà ìṣòro. Always innovating to keep it. Bí ìyá àti bàbá, olùkọ́ ni mo ní. Lẹ́yìn Ọlọ́run ló tún kù. Ó jẹ́ pé ọ̀tọ́rọ̀ ń gbà lọ ni ó tóbi gan. Ó dẹ̀ bìnrin. Ìsìnkàn tí mo lè bá Ọlọ́run ṣe nítorí pé ẹ̀kú àdá ìjìnlẹ̀. Ẹ̀kú àdá ìjìnlẹ̀. Táíwò Hassan is a good man, caring man, aláàánú ọkùnrin. Ó jẹ́ pé tí bá bínú inú ọ̀kẹ́ gùn. Tí bá ṣèlú tí bá bínú inú ọ̀kẹ́ gùn. A ní máa ṣáàkì. Ilé ti dé. Abẹ́rẹ́ rìn láti tẹ́lẹ̀. Mo fẹ́ kí n máa bínú sọ̀rọ̀. Ó lè lè kó gbogbo àwọn tó wà láyìíká wa. Wọ́n mọ̀ pé tí bá bínú lábínú jù. Ó lè fa ìkóró láti hospital. Ó máa hot tí ó máa dùn nǹkan tó ti bá bínú gidi gan. He's a good man. Ó dùn mí. Gẹ́gẹ́ bí ìṣòro orí ìtàgé sẹ́yìn bí àyà wọn ṣùgbọ́n olùsọ ìrìnàjò nígbà tí dáhùn ṣe jẹ́ òṣèré àbẹ̀ èyí náà máa ń ṣe acting. Àjọ máa ń ṣe tẹ̀lé èmi ni wọ́n kọ́ ń ṣe. Èmi ni wọ́n kọ́ ń ṣeré tẹ́lẹ̀. Kó tó di pé wá jọ ìwà. Tó fi èmi ni kọ́kọ́ ń ṣeré. Ìgbà yẹn máa ń wá máa ní tó bá ń ṣeré kan níbi àwàdà Adémọ́lá Tíátàgò. Tó bá ní kó wá ṣeré kan ní àwọn ọmọ ti ṣe wípé akígbe òun lè ṣe tóun tó yí pé ó ṣàkígbe. Ìgbà lẹ́tà ìrọ̀ tó wá yá ó ṣàtúwá ṣeré. Ìgbà tó wá wò fún àríwá nípa méjèèjì ààrẹ tó máa lọ́wọ́ ilé tíátà torí àwọn ọmọ wa. Wípé
nígbà tí àwọn méjì bá lọ oṣù méjì ní location pé àwọn ọmọ ń kọ́ ẹ̀rọ máa mójútó àwọn ọmọ ṣe àsẹ́yìn nídìí rẹ̀. ìrẹ́ ń kúrò ní kéré láàrin àwọn onítíátà. ṣẹ́gbọ́n. bá rí mi bá dá onítíátà kan máa sọ pé ọ̀gá yìí ni ìyàwó mi ni ọ̀gá yìí ni nìkan tó sì ọkọ̀ tó gbà. iṣẹ́ òun láti rí pèsè nígbà tí ẹ ti dápà. iṣẹ́ àjẹsà ni mo ṣe. ẹ ṣe kò ní sílé orúkọ yẹn ẹ ṣe jẹ́ sílẹ̀. orúkọ mi ni Àjọkẹ́ Táíwò aya Ògògó Kúlódò. wọ́n ti lọlé ọkọ̀ táìmù tí tọwọ́ wọn ti tó rí táìmù tó yẹ kó máa wù wọ́n káwọn ọmọ yẹn máa ṣe dáadáa lójú ẹ̀mí ẹ̀ táìmù yẹn ni ọlọ́jọ́ dé. mo rò pé gbogbo wa gbọ́ ọ̀rọ̀ tí ìyàwó Táíwò Hasan Ògògó sọ. Madam Àjọkẹ́ ní àwọn ni àwọn kọ́kọ́ wà nídìí iṣẹ́ òṣèré orí ìtàgé tí a mọ̀ sí tíátà. Wọ́n ní ibẹ̀ ni ọkọ àwọn tá a mọ̀ sí Ògògó Táíwò ọmọ Kúlódò tó ti bá àwọn. Ó ní àwọn jọ ń ṣe eré yìí. Ó ní tó bá wá ní ìgbà yẹn bóyá tí ẹ ò bá gbọ́ dáadáa. Ó ní tí Ògògó bá wá ní ìgbà yẹn tán bá ní kó wá ṣeré á ní òun ò lè ṣe eré bọ̀d kán fi òun ṣe akígbe márùn àwọn tó máa ń kí ẹ̀ṣọ́ ọba àwọn tó máa ń kí oríkì èèyàn tí ẹ ò bá dẹ̀ gbàgbé Ògògó pásánálì wọ́n ti sọ nígbà tí a wà ní ọdún fagbá wọ́n ti sọ sítórì yìí rí pé ibi chanting ni àwọn ti bẹ̀rẹ̀ pé àwọn ò tiẹ̀ rò pé ayé lè gba àwọn tọwọ́ tẹsẹ̀ báyìí nínú òṣèré orí ìtàgé báyìí pé chanting òun ni àwọn gùdù sí ẹ̀dẹ̀ wá wò chanting tí wọ́n gùdù sí òun ló gbé wọn jáde tí àwọn èèyàn fi mọ̀ wọ́n tí wọ́n fi ń lò wọ́n but òun kọ́ ló wá gbé wọn débi tí wọ́n délé nìyí acting gangan ló wá gbé wọn débi tí wọ́n dé ní èní kó tó di wípé gbogbo àgbáyé wọ́n á mọ̀ wọ́n pé Ògògó ọmọ Kúlódò tá a bá ní ká dálẹ̀ ní ení èjì 95% àwọn èèyàn wọn mọ̀ wípé chanting ló expose Ògògó dédi iṣẹ́ acting báyìí gbogbo àwọn èèyàn rò pé láti bẹ̀rẹ̀ náà ni wọ́n ti ń act ni wọn ò dẹ̀ mọ̀ pé no chanting òun ló gbé wọn dé inú iṣẹ́ yìí kó tó di wípé wọ́n wá bẹ̀rẹ̀ sí ní act yẹn Ọlọ́run dẹ̀ ṣe àmì sí i ó wá di nǹkan tí gbogbo ìlú wa mọ̀ wọn Ògògó lọ́tún Ògògó lósìn Ògògó lọ́tún Ògògó lósìn wẹ́ Olúwa ló mọṣẹ́ àṣelà tẹ́ bá dẹ̀ gbọ́ interview bàbá yìí wọ́n ní mechanic òun ni àwọn wọ́n máa ń sọ times without number pé Federal Ministry of Works náà ti máa ń ṣiṣẹ́ or Federal Ministry of Water Corporation or timba gbàgbé ẹ wá wo iṣẹ́ tó wá sọ wọ́n di olókìkí ọ̀nà yìí máa ń sọ wípé ńgbà míì pé Ọlọ́run má jẹ́ ká ṣiṣẹ́ oníṣẹ́ àìmọye ẹlòmíì tó jẹ́ pé iṣẹ́ kápẹ́ńtà ló yàn tó lọ ń ṣiṣẹ́ télọ̀ a kàn máa fi iṣẹ́ a máa fi sin orí olórí ni ọ̀ǹtì tó bá padà sí iṣẹ́ tí Ọlọ́run yàn mọ́ bàbá Barrister àwọn náà ti sọ wọ́n ti kọ́ lórí pé ọ̀pọ̀ ló yan orí kápẹ́ńtà tó lọ ń ṣiṣẹ́ driver ọ̀pọ̀ ló yanṣẹ́ engineer láàyò tó lọ ń ṣiṣẹ́ télọ̀ pé irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n á padà máa fi iṣẹ́ yẹn sí orí olórí ni ọ̀ǹtì tó bá já sọ́nà. Madam Àjọkẹ́ Gold Madam Àjọkẹ́ aya Táíwò Hasan wọ́n tú kẹ̀kẹ́ ọ̀rọ̀ wọ́n tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lórí ìbáṣepọ̀ àárín àwọn àti Ògògó bí Ògògó ṣe jẹ́ irú èèyàn tí Ògògó jẹ́ wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé lórí ẹ̀ ẹ tún wá jẹ́ ká gbọ́ nǹkan tí mọ́mi wa yìí náà tún sọ lórí ọ̀rọ̀ Táíwò Hasan ọ̀rọ̀ jáde gan o ẹ wò ẹ jẹ́ ká ṣe dáadáa ẹ jẹ́ ká ṣe dáadáa ikú ń pa lọ́tún ikú ń pa lósìn ta ló mọ̀gbà tó máa kan èmi ta ló mọ̀gbà tó máa kan gbogbo ẹ̀yin ojú tó ń wò mí lágbára ọba mi Èdùmàrè a ò ní fọjọ́ lọ́jọ́ lọ a ò ní kú lẹ̀ fọ́tayọ̀ a ò ní kú lọ́jà ìpè ẹni títí ẹ̀ ti bàjẹ́ kò ní bà tìtù wá jẹ́ lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí ẹ bá mi subscribe sílẹ̀ Ele Global TV ẹ jẹ́ ká tún gbọ́ nǹkan tí mọ́mi wa yìí tó fẹ́ sọ lórí ọ̀rọ̀ Táíwò Hasan náà ni o àwọn èèyàn sọ̀rọ̀ gan-an ikú Táíwò Hasan kò sẹ́ni tí ò dùn o kò sẹ́ni tí ò dùn ẹni bá ní kò dùn òun ó kàn lára ni kò sẹ́ni tí ò dùn
lọ́lọ́jọ́ dé ó máa ń jẹ́ nǹkan tó dùn yàn gan ó jẹ́ mi ò tètè mọ̀ ó kúrò nílò pé mo lọ iṣẹ́ báyìí mo kàn rí mẹ́sẹ̀gì yẹn mo kọ́ jókòó níbi kan náà mi bọ́ lójú mi ó jẹ́ nǹkan tó jẹ́ nǹkan ìbànújẹ́ tó dẹ̀ jẹ́ ogbé ọkàn fún yàn láti rí ó jẹ́ nǹkan tó jẹ́ dùn ọkàn fún yàn ṣùgbọ́n wọn tó bá tó wá súnmọ́ wọn tó ti súnmọ́ wọn rí ló máa mọ fílì ẹ̀ dáadáa tó bá ti súnmọ́ tó ti wà pẹ̀lú wọn rí. bàtí mo wà Nàìjíríà báyìí ọ̀dọ̀ mi ò jìnnà tó tẹ́ ìsọ̀tì báyìí àwọn máa ṣe àsun ọdún fáàlì àwọn náà máa jókòó báyìí wọ́n máa jókòó wá bí láàrin kan ń wúpe lánàá níjà bí ayé ìṣá. kọ́lọ́ máa fi gbogbo wa sílẹ̀ ẹ jẹ́ máa kí Ọlọ́run ní fi gbogbo wa lẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run à ní fi ọjọ́ ọlọ́jọ́ lọ owó iṣẹ́ tá a jẹ ṣe lẹ̀ àwa la máa jẹ́ lórí àwọn ọmọ àní ṣiṣẹ́ fẹ́ lómi jẹ lágbára lọ́wọ́ Ọlọ́run àìsàn tó lórúkọ tí ò lórúkọ kò ní jẹ́ tẹnì kankan wa láṣẹ lọ́wọ́ Ọlọ́run ó máa ń wu kò sẹ́ni tó wù káwù pé kárúgbó ẹ̀ kò kú àbí kí ó kú kò sẹ́ni tó wù ṣùgbọ́n tó bá ti ṣẹlẹ̀. àwa tí bàbá wa ti wà ní 98 yìí gan-an ti ń gbàgbé ẹ̀mí gígùn. ìgbádùn lẹ́yìn wà àwọn òní kankan náà ní méjèèjì ìgbà ṣàdúpẹ́ lọ́dọ̀ lọ. bí èmi bàbá mi is now 80 something bàbá mi 90. so Ọlọ́run ọlọ́jọ́ èní kó bá wa ṣàánú fún àwọn ẹbí yẹn kó bá wa rọ àwọn ẹbí yẹn lójú mo wo interview ìyàwó wọn náà mo interview first wife wọn ọ̀dẹ̀rọ̀ òdòdó Ọlọ́run aṣọ yín o Ọlọ́run àbáyé wà wẹ̀ pẹ̀lẹ́ so wọ́n ṣe interview fún ìyàwó first wife wọn oríṣiríṣi ló ṣàrà ló ṣẹlẹ̀ so ìlú wọn náà lọ sí wọn sí ìlú wọn náà sí wọn sí so ẹnìkan lára àwọn tájọ́ wá pè mí lé ní ló sọ fún mi pé bọ̀ òun ò láìkì àwọn pé nǹkan tóun fi láìkì muslim kínní pé òun ni pé muslim kò téèyàn bá ti kú báyìí wọ́n máa sáré lọ sí ẹni yẹn ni wọ́n máa sáré lọ sí pé òun ò láìkì bẹ́ẹ̀ báwọn dọ́kítà mi ṣáà mo ṣe lè put ẹ̀ ṣàpé òun ṣáà láìkì báwọn muslim ṣe máa ń sí òkú yẹn pé tó máa ń sáré sí òkú pé kò kí ń àláwọ̀ wọn láti fún ẹni yẹn ní ibi fitting burial pé kí àwọn ti sáré sọ sípá kó wọ́n ti sáré lọ sí pé kò tẹ̀ sí kinní kankan bẹ̀ so wọ́n sọ fẹ́ nìyẹn pé míwẹ̀ bí ẹ̀sìn mùsùlùmí ṣe rí nìyẹn bí wọ́n bìlífù pé òkú yẹn ti kú kò sí nǹkan táwọn fẹ́ kò sáṣeyẹ táwọn fẹ́ ṣe fún mọ́ bí àkọ́tẹ́ mi fi pé bẹ́sìn yẹn ṣe rí nìyẹn ó ṣàdúrà ẹni yẹn gan tó ṣáà sọ pé yẹn abáná ṣe máa sáré síyàn bẹ́ẹ̀ yẹn ṣé kò yẹ kán tẹ̀ lè ṣe kankan fún pé kán tẹ̀ lè ṣe kinní kan wọ́n ti sáré ṣé wọ́n ti ń retí pé fẹ́ kú tẹ́lẹ̀ ni wọ́n ti sáré lọ gbé wọ́n ti sáré gbé sípá kó wọ́n ti sáré ṣe kinní kan ló fàyè gba gbogbo à ń ṣe wékìpín à ń ṣe kinní kan. níwọ̀ ẹ̀sìn títí wọ́n ní àmì ìwà ẹ̀ máa yẹn gan náà mi ò rò pé ó fi bẹ́ẹ̀ ṣẹ̀ sí mi rò pé sì ń dun ògógó gan lára bẹ́ẹ̀ yẹn mi rò pé sì ń dun lára tó tó bẹ́ẹ̀ bọ̀ kí muslim ni bọ̀ mi rò pé kò ń ṣe báwo lè ṣe máa ń pè kò ń ṣe àwọn tó gbẹ́sìn lè rí tó ń gba ẹ̀sìn yẹn kókókókó bẹ́ẹ̀ mi rò bẹ́ẹ̀ ṣùgbọ́n muslim ni. ẹ mọ̀ pé ẹ̀sìn dùn lára ó kàn ṣe ó ń kírun. nǹkan tí mo sọ náà wáyé mi ìṣòwò kò kiri mo ní bò kò ń ṣe àwọn tó máa ń ṣe bí àfáà yẹn nǹkan tí mo sọ nìyẹn mùsùlùmí ni lóòótọ́ ṣùgbọ́n kì í ṣe pé ohun tó gbẹ́ sí ìlú tó gbèrú pé ó ń ṣe bí àfáà tó dárùn gbọ̀n sí yẹn rárá òun ò ṣe bẹ́ẹ̀ bọ̀ mùsùlùmí ni so lómi lè wà lóòótọ́ náà ó yẹ kán ṣe kán tẹ̀ fún níbi ibi tí ń bẹ̀rẹ̀ àkóso but bẹ́sìn tí wọ́n ṣe gbà nìyẹn bẹ́sìn tí ó dẹ̀ tẹ́ lọ́rùn ló ṣe pé rẹ̀ mùsùlùmí so fàtẹ́ nìyẹn sọ lọ́sàn-án mo ní wọ́ ẹ̀sìn tó ní kálukú bá gbàgbọ́ nínú náà ló máa ṣe tó ṣe ìfẹ́ nìyẹn mùsùlùmí ló pé rẹ̀ aṣáàríyàwó ẹ̀kan tó jẹ́ Christian so that is just the thing so wọ́n interview ìyálé yẹn wọ́n ní ìyàwó mélòó ló ní àmọ́ yẹn láwọn méjì ni ìyàwó ẹ̀ so bọ̀ láàárọ̀ mo wá tún rí post kan tẹ́nìkan tún post woman kan ó dà pé mo save ẹ̀ tó bímọ méjì ìyá kinní kan wọ́n ṣàpèlé ìyá kinní kan wọ́n ṣàtúgbé yẹn náà jáde pé ìyàwó ẹ̀ ní pé bímọ méjì fún ṣẹmọ I don't know bóyá òun wá ní second wife bòmí ló pòun second wife torí yẹn bí gbéborùn ní ó dà gbọ́kàn gbéborùn wọ́n fárẹ́ gbé yẹn jẹ́jẹ́ kí n wò náà bóyá mo save ẹ̀ láàárọ̀ bóyá rẹ̀ pé mo screenshot ẹ̀ ni mi save ẹ̀ mo kàn screenshot ẹ̀ ni so well ìgbésí ayé titi wọn náà nìyẹn ṣe mọ̀ pé tọkùnrin tó jẹ́ gbajúmọ̀ náà báyìí bá kú tó bá rè bí àgbà oríṣiríṣi aṣọ la máa ń rí lọ́jọ́ ikú erin oríṣiríṣi nǹkan ló máa jáde oríṣiríṣi nǹkan la máa gbọ́ wọ́ that is just the thing tẹ́mi bí lè pè ó ṣẹlẹ̀ dó ó possible ká tó ṣe máa gbọ́ oríṣiríṣi náà o màmá kan náà tún jáde ó ní pé ìmọ̀lẹ́ níjọ ó ní pé bóun ní ṣẹ́ṣẹ́ ìwà dáadáa ṣẹ́ṣẹ́ ń lọ màmá yẹn ní pé ogun òdìlé àbí nǹkan ló fà á pé wọ́n máa ń kú nílé wọn pé kú ọ̀rọ̀ èèyàn lọ ní abẹ́kọ̀ akú ọ̀rọ̀ èèyàn ṣá ká má sọ pé lọ́sùn ló sí akú ọ̀rọ̀ èèyàn Ọlọ́run afáwà tó kù náà lẹ́mìí gígùn àtàlàfíà lágbára lọ́wọ́ Ọlọ́run. àmín. nítorí pé ikú yìí
ẹni bá ní property àjẹjọ for the something kó ṣe àfẹni tí ò bá lówó. Wow. Because ikú yẹ nǹkan lẹ́tà bẹ́ẹ̀ máa wá lọ́la o. Bẹ́ẹ̀ni ma. Ìyàwó wa kan ó ní millions torí kọ́ wọ́n bá mọ̀ pé ó lówó gbogbo nǹkan tó yẹ kó ti ṣe kò ṣe àtọ̀ àwọn ọmọ ẹ̀ ojú wọn rí màpò kan tó ra àwọn owó yẹn gbà nígbà àtàwọn ilé oríṣiríṣi because kò mọ̀ pé ó máa yá. Báńkì dẹ̀ charge wọn bóyá báńkì ń gba 10% owó wàhálà tí wọ́n ṣe kó wọ́n tẹ̀ ó yẹ kó ṣe wé o. So Ọlọ́run kọ́ wa mọ̀ ṣe kó má fi kó tó yá pa wá. Àmì o so bí éèjì wo lẹ́yìn suggest báyìí bóyá kéèyàn ti máa ṣe wíìlì mà. Ṣẹ́ni téèyàn bá lówó kò sí nǹkan tó fẹ́ rí gbà lọ́wọ́ tálíkà téèyàn bá lówó bóyá 40 something 50 something 40 something téèyàn bá lówó kó ṣe wíìlì as early as possible. Mr. Timothy jẹ́ wa 40 something téèyàn bá lówó ẹ̀ka lẹ́yìn pàtàrọ̀. Téèyàn bá lówó because kò sí nǹkan tí tálíkà fẹ́ kó lẹ̀. Bọ̀ tó bá ti yẹn wà ti mọ̀ pé mo ṣáà ní nǹkan kan so kó make sure pé tó bá ti ń wọ 40 years wọ́n ní kó dọ̀jọ́ àrùn òjòṣù Ọlọ́run nípa ẹnì kankan wa bá rí. Ẹni náà ṣàmọ̀ nípa ìlú yìí téèyàn bá ṣe ń ṣiṣẹ́ èèyàn bá jẹ́ 20 something life insurance gbogbo àwọn nǹkan tó yẹ kéèyàn ti ṣe téèyàn bá kú tán ní next of kin gbogbo yẹn náà máa ti fi kíní even as soon as you start working bóyá ege tí. Bẹ́ẹ̀ àgbàdúrà kakún kékeré wa àdègbàdúrà kéèyàn tó yàn kíkú but this death Ọlọ́run kó ṣàánú fún gbogbo wa ni kó fún wọn lẹ́mìí gígùn. Amen. Thank you sir God bless you. Ẹ ṣé gan ni mọ́mì. Gẹ́gẹ́ bí mọ́mì ṣe sọ àárúkúrò wa ara wa o ẹ má jẹ́ ká máa ní kíní o àárúkúrò ara wa o ṣùgbọ́n tó bá tiẹ̀ ó ṣe pé ó ṣe mọ́tò lásán ló ní ó ṣe ilẹ̀ lásán ló rà síbì kan tó bá ti di pé ó ti wọ age of 40 lóòótọ́ èmi náà ò tí ì ṣe o èmi náà àtàntí anáàbíjẹ́ o mo ṣàtẹ̀sí oríṣiríṣi ọlọ́wà àníkú o ṣe pé kúrò àzọ pé kó wà lójú wa o ṣùgbọ́n accident tiẹ̀ máa ń ṣẹlẹ̀ gan nǹkan téèyàn ò rò tí gan máa ń ṣẹlẹ̀ abẹ́ẹ̀mọ́ ni alẹ́lómi kan slump alẹ́lómi kan ẹrú bèbí tó lọ sí tó lọ ṣáná tó lọ rajà yẹn tó dẹ̀ ṣubú síbẹ̀ tó dẹ̀ kú thank you God bless you sir. ẹ̀rí yẹn náà ó dàrí pé mo rò pé ó ní high blood pressure mi mọ o èmi rò bẹ́ẹ̀ ni o pé kò take care ara ẹ̀ ó dẹ̀ lè jẹ́ nǹkan míì ó dẹ̀ lè jẹ́ blood clot ṣe mọ̀ pé China is a long flight. Lára ó ti wà ń bẹ ọ̀rẹ́ dí àwọn tó máa ń ṣe ọ́dà tó máa bá wọn yàrá jà yẹn ní inú ọjà ló lọ àwọn tó ṣe pé àwọn ṣe ní flight ara o tó ló fọwọ́ gbáyà ó fọwọ́ ṣe àyà ẹ̀ kó tó di pé ṣubú yẹn torí kámẹ́rà yẹn gbé. Wọ́n ní cardiac arrest yà wọ́n sọ bẹ́ẹ̀. Kí ló máa ń fa kí ló lè fa cardiac arrest ẹ̀jọ̀? Heart attack àti cardiac arrest ṣé kankan náà kọ́ ni? The same thing náà ni. Kí ló ń fà á ẹ̀jọ̀ kí ló ń fà á? With little bit of experience in health, I think it always has to do with BP, high cholesterol, all these things that we don't take for wash. Neglected high blood pressure. Then you talk with me, thank you. One day you take your high blood pressure, only far. Deep vein thrombosis. DVT is blood clot. Deep vein thrombosis, blood clot. It could go into the lungs, your heart. They call it honey clot. We need to check our blood clot. Always blood sugar, no, and blood sugar. Okay. Yeah, honey blood clot. What? Blood sugar is a silent killer. It's the blood pressure is the heart. It's a high risk. Only I think we should start taking 7,000 steps every day. 7,000 steps. Say walk at the steps. Exercise at the okay. Oh my embolism. Yeah, that is my walk. Okay, just walk. Yeah. So, ẹjọ kí làwọn symptoms tí èèyàn máa tó bá fẹ́ ní heart attack kí làwọn àbí cardiac arrest. Sherry, there are so many things tí a kì í pay attention sí. Ṣé mo chest pain èèyàn kò lè rò pé is Sherry so many things tá a kì í pay attention sí anyway ó kàn ṣẹlẹ̀ ní ó máa lọ but èèyàn bá ní chest pain is alarming. God bless you. At the left side of the chest. Àtẹ̀gbẹ́ mi wá sọ pé ẹ̀ka lẹ́mọ̀. Àbò gbogbo tẹ́lẹ̀ ẹ wá sọ fún wa lókè. Àwọn nọ́ọ̀sì wá wà ní iṣẹ́ lálẹ́ àti ìrì wọn. Bẹ́ẹ̀ni, ọ̀rọ̀ ìyàwó náà ti ń sọ. Ẹnì kò ní bẹ́ẹ̀ náà. Ó máa ń da ẹ mọ̀ pé being a black person gangan náà ó ti predispose wa to having risk factor ní fún high blood pressure which a máa ń pè ní hypertension. Àwọn tó bá ti mọ́ra wa àṣeyàn dúró tàdé tí mo pé silent killer ní high blood pressure ló ń fa cardiac arrest because heart ti ń ṣe iṣẹ́ agbára
àti wà organ náà tó ń pump ẹ̀jẹ̀ ó ti máa ṣiṣẹ́ agbára àti máa wọ́n. tó bá dẹ̀ wà nínú family náà you have to check yourself. when it runs in the family exactly. tó bá kò ló pa grandpa or it can be hereditary, you know. So tó bá yẹ pé bóyá ó ti run in the family ó ti ṣèyàn kan náà family wa àbí ó ti pààyàn kan and láti wà proactive ó sì kan tó rán tabara risk off sílé kọ́ra náà bá fi ń wò fúnra wa you can be on top of your game your own nurse máa ra àwọn risk off yẹn ká mọ̀ fún good àwọn products mi wà lọ́jà tó wà ní Amazon tó good dáadáa a lè máa fi check high blood pressure wa a lè ra pulse oximeter a máa fi yẹn check oxygen saturation. ẹ jọ̀ọ́ máa ṣẹ́rí pulse ox yẹn tó bá lọ low báyìí èmi ò kí ní advice kéèyàn rà ṣẹ́rí tó bá ti ẹ̀jàjà wọ 95 94 ṣe àwọn normal one could be like from 98 99 100. 95 to 100 ló yẹ kó jẹ́. 95 to 100 ló la expect. tó bá lọ low èèyàn tó bá ní COPD èèyàn tó bá ní COPD ó lè lò fún ẹni tó ti ní COPD. ẹjọ náà èwo ní COPD yẹn ẹ máa bá wa yẹn sí èkó lè yá wọn. èwo ní COPD. obstructive pulmonary disorder lung disease you know wọ́n lè ti ní phlegm wọ́n máa ti wọ́n nílé sometimes wọ́n nílé mi dáadáa you know bóyá àwọn tó ti smoke for a very long time tó ti stop tó ti wá ní COPD tó ṣe pé you know sometimes so for them a lè rí bí 90 92 93 that's okay but èèyàn tó wà normal tó a healthy person just like you and I expect to be 95 to 100 you know to 100 oxygen saturation tó wà ní ẹ̀jẹ̀ because ẹ̀jẹ̀ tá máa fi sọ́wọ́ bẹ́ẹ̀ ni ṣé ń gbọ́ báyìí ṣé ń gbọ́ ẹ̀jọ̀ èyí tó máa fi sọ́wọ́ yẹn bátìrì kékeré méjì báyìí ló máa ń lò kò ṣe mọ̀ pé tó bá ẹ máa mọ̀ náà ẹ máa ti á sì súnmọ́ tàbí kó ṣọmọ á sì súnmọ́ ẹ ṣì máa láì jẹ́ àyẹ̀ ẹ má gbé ẹ máa ní ẹ̀jẹ̀ ayé títí yín jẹ́ ẹ bá wò dáadáa lóòrèkóòrè tí heart attack bá máa ṣẹlẹ̀ I mean, a whole lot of signs lèèyàn máa ń rí just like chest pain tó sọ lẹ́ẹ̀kan radiating headache slurred speech ẹgbẹ́ ẹni tó bá ń observe ẹni yẹn ẹgbẹ́ ẹnu ẹ̀kọ́ fèsì ẹ̀kọ́ lè ti máa wọ́ kó má lè sọ̀rọ̀ dáadáa kẹ́ni yẹn kó máa feel impending doom kó máa feel bí ẹni pé nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀. ẹ jẹ́ ká bá wa tàbí jọ o. ló máa lanu ìgbé ẹgbẹ́ ti máa dùn lọ́tọ̀. ẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ má tà àwa la máa tà ó yá. Okay, so because wọn gbọ́ tí mama feel impending disaster pé kọ̀ọ̀kan fẹ́ ṣẹlẹ̀ òun náà mama ẹlòmíì ti máa ní edema àwọn tó bá ti ní cardiovascular disease which is àìsàn ẹ̀jẹ̀ oríṣiríṣi ni wọ́n. I start with a riff like this. Cardiovascular disease which is àìsàn ẹ̀jẹ̀ oríṣiríṣi ni wọ́n. Atherosclerosis oríṣiríṣi àwọn àìsàn àwọn àìsàn circulation ní cardiovascular disease àti gbogbo àwọn arteries tó ń gbé ẹ̀jẹ̀ òun ní cardiovascular àwọn kìíní inú ló wà àwọn pé circulatory system inú lòun ní àlè rí níta so àwa la máa wà on top of our games you go a máa lọ rí doctor you go to your doctor speak to your physician be on top of your game ask questions èèyàn máa ń béèrè lọ́wọ́ doctor ẹni especially ẹlòmíì ti máa ní ó máa gbé ní high blood pressure ó ti máa wọ stroke level kò dẹ̀ ní mọ̀ the next thing ẹ̀kọ́ gbọ́ pé ó slow mo ní cerebrovascular accident ó ti ní stroke because kò mọ̀ ẹlòmíì ti máa ní high blood pressure tó ti máa high gan one something over one sign ẹ̀jọ̀ sáìnì wo ó ti ẹ̀rọ pé nítorí ìkọ̀kọ̀ máa ṣe wọn òyìnbó tó fẹ́ ẹlòmíì díẹ̀ lọ sí hospital. ẹ̀jọ̀ kí làwọn sáìnì tó yẹ màmá àti tí blood pressure bá high gan tó ti wà ní àìrí. ó máa wáyé máa fọyàn lẹ́gbẹ̀ẹ́ kan radiating pain lẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ máa lo Tylenol 1000 milligram kò ní lọ ẹlòmíì oríṣiríṣi size lèyàn ti máa rí mind you ẹlòmíì ò tiẹ̀ ní rí nǹkan kan mo ti rí yàn tí ó rí ní ìyẹn kò tiẹ̀ lóhun kan tiẹ̀ mọ́ lóhun àlóyè òun máa down close hospital òun yìí ń wo pé àwọn check blood pressure wọn ní blood pressure wọn is kìnnìkan over kìnnìkan òun wá rí bí gbogbo wọn ṣe ń ṣe pé òun ò lè lọlé wọn dáhùn dúró wọn lòun ní lọlé òun lòun máa lọlé kankan ṣe òun wọn ní nǹkan ṣe òun blood pressure òun ó ti wọ stroke level ó ní báwo ni blood pressure òun ṣe wá láì tó bẹ́ẹ̀ yẹn tó wọn mọ̀ àtìgbà yẹn lọ ti ń fún òun ní oògùn fún high blood pressure tó ń fi ń control ẹ̀ so hypertension ló máa ń fa kí because bí àti ẹ bá ti ń ṣiṣẹ́ agbára títí tó bá yẹ ó máa wá rẹ̀ á kàn stop ní lọ́jọ́ kan kó tó ti rẹ̀ ó ti wọ́n sí tí ó ti ṣiṣẹ́ ẹni yẹn gọ́ńtà mi tó bá sọ̀rọ̀ ẹ lè máa gbọ́ crackles nínú voice látọ̀rọ̀ bí ẹ tó ní kàtá ẹni bá ní uncontrolled high blood pressure tó tètè crash ẹni yẹn bá pè é tó bá sọ̀rọ̀ ó lè dàbí lóhùn ẹ̀ bí kóhùn ẹ̀ dàbí èèyàn tó ní cold àbí tó ní flu kó má jẹ́ agere dáadáa bó ṣe máa ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ you understand oríṣiríṣi symptoms ló máa ń gbé wá tó jẹ́ pé tá a bá lè ní anxiety náà that's right ẹni yẹn lè wá anxious kẹ́rù máa bá kó máa feel pé bóyá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ nǹkan burúkú kan fẹ́ ṣẹlẹ̀ ó lè máa ní just that gut feelings wípé gut feelings fún impending doom àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ àbí nǹkan kan fẹ́ explode ó lè máa feel ó lè wá anxious that's right yes so many different ẹlòmíì lè ní edema ẹsẹ̀ máa wú tí o bá ti ní edema bẹ́ẹ̀ yẹn pitting edema tẹ́sẹ̀ ẹni yẹn ti wú ẹni yẹn lè ti ní blood clot tí mo kọ síbẹ̀ yẹn lẹ́kọ̀ọ́ mo ti kọ síbẹ̀ different thrombosis ni mo kọ lẹ́kọ̀ọ́ DVT blood clot ni tí wọ́n yẹn fi ní blood clot bẹ́ẹ̀ ni wọ́n right blood clot ni
tí cholesterol bá wà nínú ẹ̀jẹ̀ tó ń tẹ̀lé ẹ̀jẹ̀ káàkiri àbí fat embolism tó bá wà níbi kan lára tó wá já kúrò níbi tó wà ó wá ń sin ẹ̀jẹ̀ bẹ́jẹ̀ ṣe ń circulate káàkiri ara òun náà wá ń tẹ̀lé ẹ̀jẹ̀ yẹn tó bá lọ há sí lungs ó yára pa ó máa di pulmonary embolism ẹni yẹn kò máa wọ respiratory arrest kò ní lè mímọ́ ó yára pa yọgọ jù kan mí lọ ẹ̀kọ́ rẹ̀ pé slum kò mímọ́ ni tó bá sá lọ síbi tí ò yẹ kó sá lọ ìyẹn náà dá bá ti há ní àìjù ẹlòmíì ó lè jẹ brain kí ni ó kọ́ lè rupture ìgbọ́n náà bẹ́sùn yẹn kọ́ lè rupture ní brain wá ní ẹni yẹn ní stroke ẹgbẹ́ kan á wọ́ hemiplegia ẹlòmíì máa ní aphasia kò ní lè sọ̀rọ̀ dáadáa speech ẹ̀ máa lọ ẹlòmíì òun máa ní dysphagia swallowing difficulty kò ní lè gbé nǹkan mi jẹ́ mọ̀ ìdùnnú àwọn àrùn yẹn pọ̀ lóríṣiríṣi but èyí tó já high blood pressure yẹn àti tó máa ń fa cardiac arrest babalá silent killer ni o téèyàn bá múra títí ọ̀rọ̀ ẹ̀ téèyàn wà on top of game èèyàn ó máa ń pààyàn àti pa ènìyàn wọn kàn rí pé àwọn máa wọlé lọ sùn nígbà kó máa ṣe ṣé bóun máa lóyún ìṣeré bíbá lánàá tí bá jẹ́ olójó bíbá ṣe nǹkan kò ṣe nǹkan ṣe kò mọ ní o nǹkan sì ń ṣe lágbára ẹ̀jẹ̀ ọlọ́gẹ̀rẹ̀ bó ṣe yẹ kó máa lọ́gẹ̀rẹ̀ mọ́ ọlọ́pẹ́ àṣírẹ́jẹ̀ nínú òun kò ṣe jẹ́ kẹ́niyẹn mọ̀ pé ẹ̀jẹ̀ olódáadáa láyé mọ́ iná sí nǹkan tí ń ṣe ni àbí kó máa lọ kó kí heart tó ń pọ̀ fẹ̀jẹ̀ bọ́ tó máa ṣe iṣẹ́ agbára tí àwọn yìí wà bẹ́ẹ̀ tó bá dẹ̀ run on the family tó ti ń ṣe èèyàn kan ní family èèyàn láti wọ top of game yẹn just like cancer náà ṣe rí because cancer wà genetic cancer bó ṣe wà yẹn ìyẹn láti bẹ̀rẹ̀ ayé ẹni yẹn ló ti wà ń bẹ̀ làwọn cells yẹn ti wà ń bẹ̀ normal cells láti gbà tí àti bàbá ti bára wọn sùn wọ́n ti lóyún ìyẹn ti ló ti láti gbà lẹ́yìn ó ti gbé wá ẹlòmíì máa gbé tiẹ̀ wá tó máa lo 100 years tó máa lo bẹ́ẹ̀ tí ò ní mọ̀ pé òun ti ń kárí irú nǹkan bẹ́ẹ̀ ó kárí cells ẹ̀ pé ó dẹ̀ máa tí ò ní wà triggered ó dẹ̀ máa lo gbogbo ayé ẹ̀ tó máa fi padà agbègbè padà bẹ́ẹ̀ pọ̀ kò ní ṣe ẹlòmíì dẹ̀ máa gbé wá bẹ́ẹ̀ tó máa dá àárín méjì ìrìn àjò ayé ẹ̀ tó máa lo jẹ kọ̀ọ̀kan àbúlọ̀ nǹkan àbúlọ̀ wà exposed sí kọ̀ọ̀kan tí kìíní ẹ̀ máa wà triggered táwọn cells yẹn máa ṣe iṣẹ́ ṣe wọ́n máa overproduce overproduction èyí tó yẹ kó ní kó èyí àti máa produce léyìí tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ kò ní sí replacement a máa wá form clump a máa wá pè ní lump a wá náà discover lump lára lágbájá because cells ẹ̀ tí ó ti ń overproduce ó ti ń ṣiṣẹ́ ṣe ẹ mọ̀ pé red blood cells ń sìn ó ti overgrowth red blood cell ó dà pé bí oṣù méjì mẹ́ta ó máa ń pààrà rẹ̀ àwọn kan á kó èmi à jáde padà in some cases bóyá bí rare cases bí leukemia ó fi akọ́ máa produce ìjọ rẹpẹtẹ ètò yẹ kó lò ó nínú because ìgbà míì sometimes ó máa ń dáká wọn máa wà kẹ́fọ́ nǹkan tí ó lọ sí àgọ́ ara wa by any route ìdá ní wíwẹ̀ ni jíjẹ ni mímu ni fífipara ni anything tí àgọ́ ara wa bá máa absorb ní oúnjẹ àti mímu especially and láti máa wà very careful because jẹkújẹkọ lẹlòmíì máa lọ jẹ tó máa lọ trigger àrùn tó ti rọra wà níbẹ̀ tí ò tọ́yàn tí ò tẹ́ anybody jẹ́jẹ́ tó máa lọ trigger tó máa lọ tì jáde lọ́sùn máa ní ká máa wà careful nǹkan tá à ń jẹ àti nǹkan tá à ń ẹlòmíì dẹ́kẹrẹ́ ẹlòmíì gbogbo ayé ó kókó wà very careful kó máa jẹun kọ́kọ́ kó mu kọ́kọ́ ju nǹkan tí gbogbo tó ń jẹ tó ti ń ba lára mu òdò ẹnìbó kó ṣe kó wúwa dọ̀tí kó ṣe yamayama gbogbo ẹlẹ́ẹ̀ náà àti kó tó bá yá fún cancer láti jẹyọ akọ̀jẹyọ náà ni the best researchers àwọn best oncologists wà lórí ẹ̀ láti wádìí ẹ̀ láti tún díẹ̀ wò pé kí ló ń ṣẹlẹ̀ gan tí àìsàn yìí fi ṣe báyìí fún àwọn èèyàn wọn ò tí ì rí díẹ̀ tó gbogbo wọn ṣe ń wá wọn rí nǹkan tí yàrá ti rí yẹn máa mọ̀ nǹkan tí yàrá máa fi kojú ẹ̀ ọ̀kan tó wà nídìí ẹ̀ tó yìí wá náà kọ́nà fún wọn rí kọ́nà jẹ́ kọ́ rí breakthrough lórí tó wá lè mọ bọ́ ìmọ̀ ẹ̀dẹ́kùn and then yìí tó bá tètè catch lágbára wọn tètè máa ń kà ìkórè àlèyàn ṣe máa wà careful èèyàn máa lọ sí hospital tó bá ti rí any symptom any sign wọn á bẹ̀rù diagnosis ẹlòmíì ẹ̀rù diagnosis ló máa ń bà olè wọlé ìdíwájú wọn sì kàn ní kọ́ máa pèpè kó pè sóhun lára kó yẹ kó rí bẹ́ẹ̀ bí wọ́n ti èyí lọ bá wọn lọ́jọ́ pé nǹkan tó fẹ́ pè ok ẹlòmíì bẹ̀rù diagnosis yóò kàn mí lọ́nlé ayé any sign tó bá ti rí. Cherry breast cancer téèyàn bá lọ ṣe mammogram àwọn yẹn easy láti rí ẹ wo pancreatic cancer. so oh my goodness ìyẹn burú jà inú gbogbo ìyẹn gbà mí àti spread kó tó ṣọ ènìyàn mọ́lẹ̀ láti mú liver ẹnìyẹn tó mọ̀ pé nǹkan ṣe òun kó tó máa fún ẹnìyẹn nísàgbà ó wà lè ti ń rẹ̀ wọ́n ó mà ti ń feel weak ẹnìyẹn gan lè ti máa gbẹ ó ti máa fẹ́ because you pancreatic cancer tó sọ yẹn kó tó ṣọ èèyàn mọ́lẹ̀ ó ti spread already nǹkan ti bàjẹ́ ó ti bà àwọn vital organs jẹ́ àwọn organs yẹn ti ń shut down already ẹnìyẹn tó mọ̀ pé doctors tó lè fún ní diagnosis tó bá ṣe biopsy àti scan oríṣiríṣi pé kí ni ti bá ṣe jẹ́ jìnnà wọn ò lè tètè catch irú àwọn breast cancer bó ṣe sọ yẹn àwọn yẹn wọ́n ṣì wà easy láti catch tí wọ́n bá ti wọnyún ẹ̀ fúnra rẹ̀ gan tí wọ́n bá ti rí pé bóyá nǹkan kan dàbí ẹni kó ta àwọn lẹ́gbẹ̀ẹ́ kan yàbí kí kòkòrò tààyàn kó wálé àbí kí kòkòrò ti rọra wú díẹ̀ wọ́n bá kékeré èyí láti mọ̀ pé jẹ́ tètè dìde má jẹ́ sọlé jẹ́ tètè lọ bá wọn lórí ẹsẹ̀ yẹn ti mọ àwọn yẹn tètè máa ń hàn síta wọ́n máa ń tètè fihàn ní sign tó bá dẹ̀ ìwà ní stage 1 or 2 or maybe stage 0 to 1 téèyàn wà lókè wọ́n á sáré yọ wọ́n fẹ́ nìyẹn ní chemotherapy ààrẹ àyà wọn máa lé náà ní o wá lọ fún remission wọ́n lè lọ remission wọ́n máa lé wọ́n bá fi lé bẹ́ẹ̀ yẹn tẹ́lómi ò ní padà wá mọ́ títí tí ẹni ẹ máa fi dàgbà níwà tó bá ti lè bẹ́ẹ̀ tó lọ remission tẹ́lómi máa
máa ń relapse kí wọ́n breast àti láwọn yẹn tó máa ń tètè jẹyọ yẹn tó bá ti gbogbo àwọn remission tí àwọn èèyàn ti ń dùn pé ó ti lọ kíníkan ẹ̀kan tó rí after few years ni ó kàn máa wá relapse ni with serious exacerbation àwa gbéjà wà tó bá máa padà dé lẹ́lẹ́yìn ó máa wà aggressive tó bá wà aggressive agbéjà tó ń kó wa bí kó wá bẹ́ẹ̀ nìyẹn àwa bẹ́ẹ̀ nìyẹn wọ̀nyá jàkadì gidi tẹ́ pé àti wá kápẹ́ ní ẹlẹ́kejì tó padà dé yẹn máa wá jà ẹni yẹn náà máa wá struggle láti fight ẹ̀ tó bá máa padà wá yẹn wọ́n máa burú gan but I mean some people máa ń wà very lucky tó jẹ́ pé tó bá ti le bẹ́ẹ̀ yẹn ó máa lè sí kọ́nà kan lọ sinmi sí kọ́nà kan pẹ̀lú lifestyle changes tí wọn náà bá ti jẹ nǹkan tó ní o máa jẹ tó rọra live life ẹ̀ jẹ́jẹ́ tó ń omi tó stress ara ẹ̀ tó máa ṣe wàhálà kiri wàá live a better quality of life wàá live life ẹ̀ da maybe for àwọn míì wà ní wọn tó ṣe wípé prognosis wọn ò pẹ́ lórí àwọn stage 4 yẹn àwọn doctors ẹ̀yìn ọ̀pọ̀ prognosis báyìí wọ́n ṣe kọ́ mi within 6 weeks náà diagnosis wọn wọ́n dẹ̀ kọ́. That's right 6 weeks. Stage 4 prognosis ẹ̀ ò lè ní ẹ̀sìn tó yẹ ní ọ̀lọ́. I mean 6 to 8 at least 12 weeks àwọn doctors bá máa sọ. Tó bá ti wọ irú stage end stage nìyẹn náà so prognosis ẹ̀ ò lè really lọ fà lọ títí àwọn ọdẹ lọ́tìmọ̀ kan tó rí wọ́n rí pé kò ti bàjẹ́ kí àwọn organs ẹ̀ kò shut down lóko wọ́n rí pé ògbẹ́ ti bàjẹ́ already kò sáfẹ̀ṣe tó ìbílẹ̀ fẹ́ gbẹ́ nìyẹn lọ kò síbi tẹ́ fẹ́ gbé lọ mọ́ palliative care end of life care lóko hospice ẹ lè máa fún ní morphine díẹ̀díẹ̀ so exit ẹ̀ máa lè ẹ̀ mọ̀ pé transition ni to the other side so transitioning process á lè wà easy àti ṣe á lè wà painless láti fi mú pain kúrò because ó wà painful everybody ló mọ̀ pé àrùn tó wà painful ni àrùn burúkú ilé ayé àtọ̀run ni tó mú pain gidi dání so tá a bá ti ń fún wọn ní morphine yẹn díẹ̀díẹ̀ ó máa easy transitioning wọn to the other side kò ní jẹ́ kó really wà painful fún wọn àwọn family adé surround them wọ́n dẹ̀ gbà wọ́n máa gbàgbọ́ náà but ẹlòmíì máa bẹ̀rẹ̀ diagnosis kò ní jẹ́ kó lè tètè lọ rí wọn time gbàtọ́ bá lè tètè lọ rí wọn time òun fún kíní yẹn ní time láti máa ba nǹkan jẹ́ sí i lágbára wọ́n máa wá fáwọn doctors ní ṣẹ́ṣẹ́ wọ́n ṣẹ́ṣẹ́ nǹkan tó yẹ kó ti sáré bá ẹ mú kó ti sáré kojú ẹ̀ wàá máa jókòó lè ìyẹn wá bàjẹ́ dé stage tí ò dá ẹ wá ní pé doctor fún yín ní diagnosis ẹ wá ní rọ́lọ́ gbàgbọ́ for bidọ́lọ́ máa jẹ ìwọ ló ń tọrọ ẹ tí doctor bá ti fún ẹ ní diagnosis ẹ kó parọ́ fún ẹ bọ́ ẹlòmíì máa wà in denial á ní rọ́lọ́ gbàgbọ́ for bid in Jesus name òun kọ́ tó ń kọ́ ní doctor ẹ̀ á ti lọ sọ́dọ̀ ẹlòmíì ó lè lọ sọ́dọ̀ doctor bíi mẹ́rin láìla reject it in Jesus name because àwọn èèyàn máa ń sọ nìyẹn ẹ gbà reject it in Jesus name. ayé jẹ́ ẹ̀kọ́ máa sọ pé fàní ìdẹ́kọ́ fi lọ sọ́sítù yẹn ṣọ́ọ̀ṣì náà máa lọ. anointing oil. Nàìjíríà ni mo ti rí anointing oil àti diabetes lọ church. irọ́ ni ẹ̀ṣẹ̀ mọ̀ tábánikà wo náà it's normal náà because wọ́n pè kíní kan ní Elizabeth Kubler's 5 stages of dying or 5 stages of grieving. The first stage is denial nínú àwọn stages yẹn ẹlòmíì máa go through ẹ̀ ní ṣiṣẹ́ ntẹ̀lé ẹlòmíì máa kó ogun ẹ̀pọ̀ mọ́ra wọn nígbà àkọ́kọ́ denial máa ní reject it in Jesus name ó máa lọ bèrè lọ́wọ́ ẹlòmíì ó lè máa para doctor to doctor máa fún ní same diagnosis pé bọ́ ṣe pé fún ẹ náà ló jẹ́ o kó bá ti wá kàn á bọ́ sí second stage náà máa wá bí a máa kanra people don ti pàdé wele anger a máa wá kanra mọ́ rẹ̀ a máa kanra máa yàn a máa ronú tó bá rí títí tí ò ríro a bọ́ sí bargaining a máa wá bargain pẹ̀lú Ọlọ́run tiẹ̀ jẹ́ kó n sáré ṣe ìyàwó fọ́mọ tiẹ̀ fọ́mọ tàbí àwọn doctors ti sọ fún pé wọ́n ṣe orí prognosis kìíní yóò ju bí ọdún méjì ọdún kan lọ kìíní kan kìíní àwọn yẹn lè ti sọ fún a máa wá tọrọ sí lọ́wọ́ Ọlọ́run kọ́nà fún wọn time díẹ̀ sí kó fi sáré ṣe àwọn nǹkan kan kó fi sáré ṣe àwọn tó bá kúrò lórí bargaining àwọ̀ depression I feel so sad nípa iṣẹ́ tí wàá tán náà nìyẹn well the very last stage is acceptance and so láti àwa accept àwa gba kádàrá fọlọ́wọ́n ọba tó dágbé you know what wọn náà nǹkan tó bá fẹ́ fòun dání kò fòun dá òun gan ti wá ready báyìí kò sí nǹkan tó ń fẹ́ tó máa ṣe ọ̀sẹ̀ kò sí nǹkan tó ń fẹ́ máa jà fún ó máa accept tó bá ti accept yẹn wọ́n ti farabalẹ̀ fọlọ́run yẹn wọ́n ti gba àkádàrá pé everybody ṣe wá sáyé one way or the other oníkálukú máa exit náà ni tó bá pẹ́ tá bá pẹ́ títí tá darúgbó à ń bọ̀ wá exit náà ni so wọ́n máa gba final stage nìyẹn wọ́n accept adesari put gbogbo àwọn nǹkan tó yẹ kó ṣe together wọ́n dẹ̀ put it together adẹ̀ rọra máa lọ jẹ́jẹ́jẹ́jẹ́ ní wọ́ọ́rọ́wọ́ láì mú jáde dání but it's so sad wípé àwọn ẹlòmíì wọn ọjà wọn ọ̀tá wọn ọmọ ògidìgà wọn ọmọ jápátá wọn ọmọ kọ́kọ́ tó lè ẹ jẹ́ kí n bèrè question kan ìfẹ́ ìsọ yẹn èèyàn kan sọ lánàá ṣé lánàá làbíjọ́ ni à ń sọ̀rọ̀ tó sọ pé ókè àwọn tí wọn ò tiẹ̀ wá àwọn tó ń gbó tó ń mu sìgá tó ń mu kúmu tó ń mu kílẹ̀ tí ń pè tó ń jẹ àwọn nǹkan tó ní kílẹ̀ ń pè bí àwọn canned food àwọn tó máa ń preserve yẹn processed food pé wọn ò jẹ nǹkan kan they are having this thing tó kí ló fà á. ọdún tó yá láti jẹ yọ because ẹni yẹn jẹ́ carrier gene yẹn genetic mutation ni ó ti carry like I said ó ti ń gbé káàkiri fúnra rẹ̀ jẹ́jẹ́jẹ́jẹ́ ó ti wá yá kínní yẹn láti jẹ yọ ìyẹn ò ṣe pé bóyá ẹ lọ tọ ẹni yẹn wọ́n lọ lifestyle jáde lifestyle máa ń trigger environment máa ń trigger nǹkan tá a jẹ máa ń trigger sedentary lifestyle kí wọ́n máa ṣe exercise kó máa jókòó rapata all the time kó máa jẹ gbogbo ẹ̀ kó máa sinmi sáré kó máa ní activity tó ń ṣe. táwọn bọ́ọ̀sì sára kó máa jáde.
ẹ ṣe ó lè trigger but I mean ṣé mo ṣùgbọ́n wẹ́n lómi náà láti the good people these are good people tó jẹ́ pé wọ́n ṣe dáadáa wọ́n wà active and everything jẹ́ pé tó bá lọ bèrè lọ́wọ́ àwọn the best oncologist gan wọn ò rí answer tó bá lọ bí doctor bóyá báwo ló ṣe ṣẹlẹ̀ mí ì ṣe kọ̀ọ̀kan mí ì ṣe kọ̀ọ̀kan ó dà sí ìyẹn doctor máa wò yín náà ní pé I mean kò ní rí nǹkan kan pàtó sọ fún yín òun náà máa àwọn yìí research ẹ̀ lọ́wọ́ àwọn tí mo nǹkan ojú táwọn ti ṣé understand nǹkan tí mo sọ because we have some very good people in life tẹ́ pé wọ́n ṣe dáadáa gan wọn ṣe yan wọn ṣe jàmbá wọn ṣe pẹ̀lú ẹ̀ náà wọ́n yìí kọ́ ọmọ pẹ̀lú diagnosis fún wọn ṣe understand àwọn ẹlòmíì dẹ̀kẹ̀rẹ̀ àmọ́ pé jẹkújẹ ló trigger àti wọn àmọ́ pé environmental and all that gbogbo àwọn triggers ló pè tí wọn jáde so yeah àmọ́ but ju gbogbo ẹ lọ nǹkan tẹ́mi kan tíra sọ pé èèyàn láti wà proactive nípa health. wọ́n ní genetics too kí ló mi bá genetics yẹn. because ó wà nínú gene genetic mutation cancer jẹ́ àrùn gene cancer òun ní àrùn nǹkan gbòógì tó jẹ́ pé inú gene ló wà it's genetic it's been there from inception. ní percentage ma ẹjọ kí ni rate tí ó fi ń wá láti genetic láti bóyá family rẹ. rate is just simply genetic ẹ mọ̀ pé cell ni cell is the basic unit of life cell ló fọ́ọ̀mù gbogbo ẹ̀ ló di gbogbo ẹ̀ tá fi ń jẹ́ èèyàn. so gbogbo ẹ̀ it's just a simple answer yes genetic disease ni kò sí pé bóyá 90% genetic àbí 10% it's just simply genetic it's in the gene just like àwọn metabolic disorder tá à ń sọ lẹ́kọ̀ọ́ àtàwọn cardiovascular disorder tá à ń sọ lẹ́kọ̀ọ́ cancer náà tó bá ti ṣe èèyàn kan rí nínú family èèyàn láti èèyàn gbọ́dọ̀ jókòó lé ara ẹ má dúró kó ṣe yín ẹ láti máa take prophylactic measures preventive measures láti prevent ọlá wípé ó ti ṣe èèyàn kan rí nínú ìdílé téèyàn ti jáde èèyàn lèèyàn máa wà on top of a game èèyàn lèèyàn máa kọ́kọ́ dé báwo la ṣe lè prevent ẹ̀ mà ẹ jọ. bẹ́ẹ̀ ṣe lè prevent ẹ̀ ní wípé kí nǹkan tó ṣe yín rárá ẹ lọ bá doctor ok ẹ bá mi ṣe lipid panel láti screen fún cholesterol ẹ bá mi wo blood sugar mi HbA1c láti wo fún blood sugar láti wo fún diabetes ni mo fẹ́ sọ ẹ bá mi check blood sugar ẹ kàn máa lọ bá wọn pé ok ẹ ṣe total screening fún mi ẹ kàn tí ẹ ṣe screening fún mi ẹ ṣe gbogbo ẹ fún mi wo ẹ̀jẹ̀ fún mi wọ́n ṣe gbogbo BBC CMP basic panel differentials gbogbo ètò yẹ kó wò nínú ẹ̀jẹ̀ ẹ bá mi wò ó ok ẹ bá wá ń lò lọ́kọ̀ yín bóyá gut feelings ikọ̀ ń dọ́gbọ́n sọ fún yín wípé bóyá kòkó wrong colonoscopy yìí náà fún colorectal cancer eléyìí sìn wọ́n máa gbé kíní kámẹ́rà yẹn gba ibi tí púpọ̀ yẹn ti ń jáde ìsàlẹ̀ ẹ̀yìn ló máa gbé gbà tó máa lọ wo fún polyps ló máa ń wò fún wọ́n á wo fi kámẹ́rà yẹn wo gbogbo yìí fún èèyàn àti stomach àti gbogbo intestine wọ́n á fi wò fún bóyá polyps wà ń bẹ̀ tó bá wà ń bẹ̀ wọ́n á lè yọ kúrò irú àwọn polyps yẹn sìn ẹni yẹn ó lè ní colorectal cancer then àwọn test yẹn pọ̀ lóríṣiríṣi yàtọ̀ sí colonoscopy irú ẹ̀ náà ṣáà ní mammogram irú ẹ̀ ní HPV human papilloma virus pap smear tá a máa ń ṣe fún wa yẹn fóbìnrin fún cervical cancer human papilloma virus ní number 1 cause cervical cancer so irú pap smear yẹn náà wọ́n á ṣe wọ́n á gbé lọ sí lab wọ́n á lọ wọ́n pé ṣẹ́ni yìí ṣé in future kò sí pé bóyá ó jẹ́ carrier kìíní lè jẹ́ in future so àwọn test yẹn pọ̀ lóríṣiríṣi. lẹ́ẹ̀ka wa táàbù ẹjọ́ o lẹ́ẹ̀ka wa táàbù. ọkùnrin kan tiẹ̀ ń sọ fún yín ọkùnrin kan tiẹ̀ rọra ń dọ́gbọ́n sọ fún yín wípé ẹ̀ tí ní kankan kọ́kọ́ ṣe yín ẹ̀ ní kankan ọ̀bọ̀yẹ kan rò lọ́kàn ọkùnrin kan ń dọ́gbọ́n sọ fún yín pé lọ́wọ́ kíní ẹ dìde bẹ́ẹ̀ ẹ má dúró. no seriously ọkàn yín kan lè máa sọ fún yín pé kò ṣe pé bóyá ti ní anything náà ọkàn yín kan lè máa sọ fún yín pé bóyá kò ní kó ìjẹ̀lọ ní kọ́ bẹ́ẹ̀ wo kíní ìjẹ̀lọ ní kọ́ bẹ́ẹ̀ wo kíní ẹ tẹ̀ lọ bá wọn pátápátá owó ló máa tẹ́ bá ní insurance kò náà yọ ní kankan ẹ bá mi wo kíní wọ́n bá yàn wò ẹ máa tẹ́ mọ́ wọn létí you be on top of your game gbogbo ọ̀nà tẹ́ bá lè gbà sí gut feelings ẹ bá keep on if he keeps on telling you go look it up go check it up ẹ dìde má jókòó lé ẹ lọ check ẹ kó tó di pé nǹkan kí nǹkan jẹyọ rárá tọ because tó bá ti dé kó ti ń jẹyọ ṣẹ̀ṣẹ̀ wá ń lọ ẹ ti ń diṣẹ́ bọ̀ sí ẹ̀jẹ̀. gbogbo ẹ ti wà ní ìyá ní physical ṣe mọ. bẹ́ẹ̀ni gbogbo ẹ máa ń ṣe ní physical. àwọn ìdẹ̀rẹ̀ at the age of 40 kọ́ lọ check for prostate. bẹ́ẹ̀ni àmì high blood pressure náà kọ́ ní risk of nílé àwọn ọkùnrin even àwọn obìnrin náà gbogbo wa ká ní nílé prostate cancer irú obìnrin sìn tá bá ti 40 yearly mammogram wọ́n máa ń bá wa wò ó the other one ò kì í ṣe yearly ti HPV yẹn pap smear ó dà pé yẹn bóyá èèyàn bá ti fẹ́ wò náà lọ́ máa bá yàn wò every 2 years. irú ẹ̀ èèyàn máa wo gbogbo ẹ̀ láti kàn fi screen fún gbogbo àwọn àrùn burúkú so tó bá dé pé wọ́n ti notice nǹkankan pé nǹkankan wà bẹ́ẹ̀ wọ́n á pè yàn padà wọ́n á lè tètè báyọ̀ jágun ẹ̀ wípé ó ti wá wọ̀yàn lára lọ. ó bá ti wọra bẹ́ẹ̀ yẹn wọ́n sọ fún yín pé ẹlòmíì gan at stage 4 ó yìí lè má dìde sọ̀rọ̀ kò tí ì ṣọmọ́lẹ̀ kí wọ́n ní sẹ́yìn kan tí mò ń sọ ẹni ò tí ì ṣubú bí aláàárẹ̀ pé kó ti bora mọ́lẹ̀ ṣé wọ́n ní sẹ́yìn so ẹ̀yin náà ẹ wúro yẹn ẹlòmíì lè wà tó jẹ́ pé ní stage yẹn ó dẹ̀ yẹn sọ̀rọ̀ ọ̀n tí ìgbà tó bá ṣe kò sí ní brain tó ti wá hallucinate tó ti ń sọ̀sọ̀kúsọ ó ti ń rí nǹkan tí ò sí bẹ́ẹ̀ kí ni yẹn ti spread lọ síbi tí ó ti ba everything jẹ́ gbogbo àwọn organs ìyẹn máa rí ìkórè a máa sọ kọ̀tọ̀kọ̀tọ̀ a máa ṣe ìrànràn infection burúkú because àrùn immunity ni immune system yẹn
àwọn fighters ọ̀tẹ́ pé tárùn bá wọlé àwọn lọ́nba wa lé síta wọn lágbára mọ́ ti wík wọn lè lè tọ́tọ́ mọ́ wọn ti wík ẹ bá wúkọ́ lẹ́gbẹ̀ẹ́ àpò ẹ bá sí lẹ́gbẹ̀ẹ́ ẹni tó ní kánsà àpò ẹ fẹ́ lọ párùn fún so yíkọ́ tẹ̀ ń lọ bá ẹ kàn lè gbé gbé kan lọ sínú yàrá tó wà àbí kí n máa gbé plant flowers tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣẹlẹ̀ wá gbé flowers lọ síbi ẹ lè gbé flowers lọ sínú ibi tó wà àbí tẹ̀ wá fẹ́ gbàgbó ẹ tó bá ti ní ló máa lo mask àbẹ tó bá lọ kí wọn. náà ẹni tó lọ kí ẹ wọn máa lo mask ẹ̀yin náà láti fẹ́ wá kí ẹ mọ nǹkan tó ní immune system wọn is low ẹ ṣe you can easily get infections from it. nítorí ẹ̀yin gbọ́dọ̀ lè lọ kó infection yìí tó ti ń ṣe kan ti tó láyé ọ̀tọ̀ ẹ má ti lọ kó bá àfi tẹ́ bá fẹ́ tètè pa nìkan lè lóyà olówó akọ kó ṣe gbogbo oúnjẹ lọ lè jẹ mọ́ kó ṣe gbogbo nǹkan lè kó lọ bá wọn ẹ lè gbé lọ bá wọn mọ́ at that stage àwọn doctors gan wò lè má jẹ́ kẹ́ gbàgbọ́ wa mọ́. Because immune system ẹ ti lò pátápátá kò lè jà mọ́ ó lè mọ mú kó kí infection dé ẹ tètè pa ẹni tẹ́yìn tó yìí manage díẹ̀ pé kọ́ yìí fún ní time ẹ̀yìn wá gbé nǹkan wá ẹ gbé jẹ fún. ṣé wọ́n gbàgbé lọ sọ sí ti Nàìjíríà ni. well ọlọ́ máa ń gbé lọ́wọ́ jẹ́ gbé wọlé náà. ọ̀dọ́ wo ló ṣe fẹ́ mọ̀ pé medication ti doctor fún yàn ló ṣiṣẹ́ àbí àgbo. gbogbo wa kọ́ la ti wà educated àbí la ti wà enlightened nípa ọ̀rọ̀ àgbo ọ̀nà oògùn yìí mo ṣùgbọ́n ọ̀rọ̀ kan wá ẹ máa bá wa máa bèrè mo fẹ́ mú kéèsì kan wá ẹnìkan pè mí láàárọ̀ yìí lórí iṣu kan ọkùnrin ni ẹ jẹ́ sáré fún ọ̀bẹ yẹn àmọ́ láti sọ yìí kan àmọ́ bọ́ sórí ẹ̀ ẹni ọ́nìdí ọ̀wọ́n yọ ìdí wọn ó yọ so ariwo wà hemorrhoid yà so wọ́n ní hemorrhoid. àwọn kan lọ rí GI doctor kan ṣe colonoscopy. ṣé tó bá jẹ́ pé àwọn náà bóyá tó bá yẹ kó wọ́n máa operate ẹ̀ kó jẹ́ kó operate àti kó máa operate ẹ̀. kó jẹ́ kó operate ẹ̀ yà. ṣé kò ní nǹkan kan. I know somebody that did the surgery he went to nǹkan tó le tẹ̀gbẹ́ yẹn láti ṣe tó ṣe nǹkan tó le ó kàn wá very painful after the surgery very very painful. the best option ní surgery wọ́n lọ rí GI doctor. àwọn specialist gastrointestinal so wọ́n ní. ṣé gbogbo àwọn oògùn yẹn wọn kò sí ètò ìṣiṣẹ́. wọ́n dẹ̀ ní bá sí ìtàn fún hospital náà. ọ̀nàfọ̀n ní vaseline yẹn ọ̀nàfọ̀n ní vaseline ọ̀nàfọ̀n ní ọ̀nà ẹnìkan tó ní kọ́ ní kó òun ṣì dì sómi ọdún yẹn ló ti wà wọ́ọ̀sì jù ó ní àwòzẹ̀ ìwájú wọn láwọn olè jókòó mọ́ báyìí wọ́n lè gbọ́dọ̀ ìdíkọ̀ làwọn ti ń jókòó wọn láwọn olè jókòó mọ́. ìyá àjíkẹ́ kí ni ẹ ti ṣe yàn lẹ́kọ̀ọ́ tí mo fọ àrí tó dẹ̀ jẹ́ àwọn lóko bíkò ló tó ìtẹ̀ kó èèyàn dáwọ̀ náà 30 years ago ó yọ gidi gan àwọn ìwà láìkí gan lọ àwọn alágbó yẹn ó náà nǹkan tó kú gbogbo ẹ̀ and everything went up in 1 month. ilé báyìí olówó táwọn ti fi ràgbó wọn láwọn ti fowó ràgbó láti lé wọn láwọn ti oríṣiríṣi àgbo ra gbogbo ẹ̀ wọn ní kò sí ẹ̀kọ́ kan. lọ sí sọ́jú pé mo sọ fún wọn kí ní ẹ̀rọ pé pènìyàn pọ̀ gan fún wọn báyìí so mo sọ fún wọn láàárọ̀ mo ní kọ́ lọ ẹgbọ́n ṣe jẹ̀díjẹ̀dí ẹ̀ wọ́n máa bí ìdààmú rẹ̀ jẹ̀ ṣé jẹ̀díjẹ̀dí ló fà á. ó máa yọ síta rogo. ó ló yọ rogo náà máa ń ṣe bàbá wa kékeré. rogo náà máa ń yọ síta. wọ́n bá ṣe one cent from pathology tí o bá dẹ̀ sí wa cancerous I mean the person is free it's a lot of relief. ṣé ibẹ̀ yẹn náà ṣé ọ̀nà tó máa ẹ̀rọ ìbẹ̀yẹn náà tó máa ní cancer ni. surgery on one side from pathology just to be sure. wọ́n fi rule it out ni. so yeah just be sure. anywhere tó bá gé tó bá gbà lágbára lórí test tó bá jẹ́ pé ibẹ̀ yẹn wà dé sí ìsìlá kọ́nà yẹn lágbára kò ṣe dáadáa bí àwọn ìtọ́kùn tó yà wọ́n lè tẹ̀sí. tó jẹ́ pé ọkùnrin láti máa ṣẹ́kì gbogbo nǹkan tó ń jẹ bó ṣe tẹ̀síàlì gbogbo tó máa ń kó mọ́ọ̀tì gbogbo ọdún sí ìfà jẹ́ pàtí onípàtí tó máa mú sáńtú kó sínú pólíbàgì lọlé. ṣé mo pé ẹ̀rọkùnrin mi báyìí ṣé ọkùnrin mi àdè fa kínní kátọ́ọ̀nù díríǹkì kóòkì máa dẹ̀ máa wọkùnrin mi báyìí pé ọkùnrin máa mú kóòkì àmàlẹ́ tó ń tó jà. ṣé mo pé ẹlòmíì wà kó jẹ gbogbo lé target rid of it. bẹ́ẹ̀ni bọ́dì oníkàlùkù ní sá. bọ́dì wa bó ṣe máa ń respond sí ìkọ̀kọ̀. ó sì wà limit pẹ̀lú ṣúgà. àwọn ẹlòmíì ṣe ń jẹjẹ kújẹ tó lè máa live long ẹlòmíì ṣe ń smoke wọ 90 wọ́n smoke wọ ṣe bí smoke wọn ló máa ń fa lung cancer ẹlòmíì ṣe ń smoke that long tí ò dẹ̀ kọ́ so yà àbójú oníkàlùkù máa yàtọ̀ sára ẹlòmíì bí táyà náà ṣe mọ níwọ̀n tó nínú oògùn yẹn prolonged usage ò dáa hepatotoxicity ó lè ba liver jẹ́ ó lè damage liver so sometimes àwọn oògùn òyìnbó gan prolonged usage wọ́n gbà mí ó máa tún ba àwọn organs míì jẹ́ lágbára ní díẹ̀ tó fi ní lè ṣiṣẹ́ mọ́. ẹgbọ́n àti táwa wọ́n ní my husband and ìjẹkújẹ oníbọ̀ you know dey sick o wọ́n níbọ̀ àwọn òtò bẹ́ẹ̀ ń tà wọ́n. àjíǹde oníkà wọ́n ti individual yàtọ̀. ẹlòmíì bá jẹ ogun nǹkan bẹ́ẹ̀ tán tó bá délé àmọ́ àgùn jẹ̀dí mú gbogbo ẹ̀ wọ́n ẹlòmíì ní kí ó nígbà tí kiri bá pile up kó tó. omi lásán kan téèyàn máa ń mọ̀. tàbí bíìsì táwọn
Oh no, the TBP bá lọlẹ̀ low blood pressure. My low blood pressure. Tó bá ti lọlẹ̀ ó lè ara pààyàn náà. Tó bá lọlẹ̀ tó bá ti lọlẹ̀ low blood pressure. Then you have to take myoglobin láti fi boost ẹ̀ kó dá. Tó bá high jù náà dá ìyẹn náà stroke ni àbí heart attack. Yeah, because mo ti ní àǹtí mi títí ẹ̀ lóòó dẹ̀ fúnra ẹ̀ drive with the general. That was last 2 years ìbẹ̀dẹ̀ ló dákẹ́. Low blood pressure náà máa ń pààyàn. Ṣé yẹ kó tún drive fún rẹ̀ bá dẹ̀ wẹ̀ tó máa gbé bó ṣe discover ló tètè lọ bí káwọn ọmọ ẹ̀ ti dàgbà. kò bá ti jẹ́ kó ń gbé ọkọ dẹ̀ ti lọ bí iṣẹ́. Jésù. ibi ilé ẹ̀ hospital like 10 minutes. Oh my God. ìbẹ̀rẹ̀ ló pa nọ́ọ̀sì. Blood pressure náà dá, kò sí tó dá nínú hypoglycemia náà dá, hyper náà dá, low blood sugar àti high blood sugar náà ìyẹn náà dá, hypoglycemia náà ìyẹn náà lè fa shock, shock àbí Yeah, àwọn àgbàbọ̀ wọn níyàwó nítorí àwíjàre kí tó tán lẹ́nu ọ̀rọ̀ láti gbọ́ lóríṣiríṣi yẹn lẹ́nu àwọn mọ́mi wa ọ̀rọ̀ jábọ̀ ẹ bá wa share fídíò ìkẹlẹ̀ bá wa subscribe sí ẹlẹ́yẹlé Global TV so kẹ́yìn náà wá fi ọ̀rọ̀ kan yìí hàn lábẹ́ comment section mo tún padà bọ̀ ire o.